Last, you don't cast. Now everybody go shop breakfast. Shayo. Last, you don't cast. Now everybody go shop breakfast. Shayo. Hey, DUPE o, ṣeyekoribe. Ṣeyekoribe. Bàbá Akíntóyè onímàálù dúdú. Sunday Igboho Yahoo. Bàbá Akíntóyè bàbá Yahoo àgbà Yahoo. DUPE onídọ̀tí àti ṣeyekoribe. Àwọn Yahoo plus. Hey, mi ò lóògùn àmọ́ mo ní Kùránì. Okay. Mi ò lóògùn àmọ́ mo ní Bíbélì. Hey, àyípápá. Àyípátì. Ọmọ òjò sáré ń kúlẹ̀ǹjẹ. Ó tún rẹ̀ pàdé Ọlọ́run ọba. Ọlọ́run níta ló ń léyìn. Yahoo plus. Ṣe bẹ́ẹ̀ ni bàbá Akíntóyè ìṣògùn. Àfọ̀ṣẹ burúkú èyí àwífọ́ gbọ́lọ́gbọ́ngbọ́. Èyí àwífọ́ gbà lọ gbàǹgbà. Ọ̀rọ̀ tó kété bá ti balẹ̀ sọ onílẹ̀ máa gbọ́. Ó padà cast. Ó padà cast. Ẹ̀kú Yorubawuyi. Kò sọ̀rọ̀ kò sẹ́rì. Kò sẹ́rì kò sọ̀rọ̀. Ẹni wọn lẹ ti máa gbọ́ o. Àfọ̀ṣẹ burúkú tó fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Sórí DUPE, I know wípé òmìnira ò ṣe gbà láì ná owó sí. Even when ìgbà tí Babangida tí wọ́n plan coup, àmọye tí Abiola tó gbé kalẹ̀. Òmìnira ò ṣe gbà lọ́wọ́ òfìfo. Tó mú mi dá sínú ọ̀rọ̀ ẹni. Bàbá Akíntóyè gbowó, wọ́n gbowó. Mi ò mọ̀ bí ó gbowó àbí kò gbowó lóòótọ́. Even though Bàbá Akíntóyè gbowó, ẹ fún wa ní voice message. Ẹ fún wa ní receipt. Àwa tí ń show voice message. A ti ń show receipt. A ti ń show voice message. A tún wá gbọ́ original voice message dé. With your command tone. Àfọ̀ṣẹ tó lágbára ti Tọ́lá. Last, ọlọ́mọ ìké àwọn yín kò yọ dín yín lẹ́nu. Àfọ̀ṣẹ máa ń káyàn lẹ́yìn ni o. Àfọ̀ṣẹ máa ń ká wá. Okay. Jẹ́ kí n sọ fún ẹ. Nígbà tó Bàbá Akíntóyè ń gbowó. Even though ẹ fún wa ní evidence o. Òmìnira ò ṣe gbà láì ná owó sí. So you purposely came out. That's what Bàbá Akíntóyè gbowó. So people will not see you. Nígbà tó fẹ́ gba owó. Àwọn èèyàn fún Bàbá Akíntóyè lówó. Àwọn tó gbàgbàlagbà Bàbá Akíntóyè á jẹun, á ṣègbà, á ṣàwo. Tí wọ́n dẹ̀ appreciate nǹkan tó Bàbá Akíntóyè dìde fún, wọ́n fún Bàbá Akíntóyè lówó. Ìwọ àti ṣó yẹ kó ya wèrè ọmọ ẹ. Ẹ bọ́ sọ̀rọ̀ ńlá ibẹ̀ sí ní pariwo. Akíntóyè gbowó, Akíntóyè ṣe kíní kan. Ẹ dẹ̀ fún wa evidence dì sí. Now, àwọn ìṣẹ̀ṣe meeting tó ń ṣe. Wọ́n ṣe parí meeting yẹn báyìí pé káwọn èèyàn lọ sanwó pẹ̀lú àfọ̀ṣẹ. Ó ní mo gbọ́ wá fún yín. Now listen. Kò tí kàn. Ó yẹ ká lè mú sáfù aṣọ jẹ́ kí bó ṣe wá dáadáa. Bí òun bá everybody wí because wọ́n ní owó tẹ̀sí ná. Ó yẹ ká lè mú sáfù. Sample. Aṣọ àwọn afọ́sí kan yẹn ká wá fi hàn yín. Sample. Àárẹ̀ lọ ṣe tó pọ̀ sí. Ó dáa. Agbára Ọlọ́run. Ní agbára Ọlọ́run. Mo tún fẹ́ kí gbogbo wa pátápátá tó kù láti fowó sí òmìnira àkáǹtì àti ìṣẹ́ Ọlọ́run á ṣìnà. Ọlọ́run á jẹ́ kí bó ṣe. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́? Ẹ lọ fi owó sí òmìnira àkáǹtì. Ohun tá lẹ gbọ́ yẹn, ohun DUPE. Ó ní ẹ lọ fi owó sí òmìnira àkáǹtì. Bẹ́ẹ̀ òmìnira àkáǹtì làwọn kan ló sọ pé àwọn kan sanwó sí pé Sunday Igboho kó jẹ. Even though Sunday Igboho tell sign see anything for now. Okay. Now, coming back to your Babalawo. Ìwọ ti sọ pé tó bá ń kó lọ fowó sí òmìnira àkáǹtì kíní kan. Àwọn èèyàn lọ fowó sí. Babalawo yín ti dìde àbí tán fowó sí kò tán fi sí kò tí tó. Urgent Babalawo. Àwọn ọmọ Yahoo, àwọn olóṣó máa ń bèrè urgent 2K.
àwọn èèyàn ti ń bẹ̀rẹ̀ urgent 3k ó yá ẹ gbọ́ ohùn bàbá Fúlàní sọ̀rọ̀ sókè sọ̀rọ̀. àṣẹjáde ní meeting pẹ̀lú màmá òmìnira ìdẹ̀rùn ló bá dé. pẹ̀lẹ́ 8 o'clock lálẹ́ àná láti bẹ̀rẹ̀ àparí ẹ̀ kò pẹ́. wọ́n bẹ̀rẹ̀ meeting láti 8 o'clock alẹ́ àná wọ́n ṣe parí ẹ̀ láàárọ̀ yìí ni 8 o'clock ẹ gbọ́ abẹ̀rẹ̀ meeting láti alẹ́ àná wọ́n ṣe parí ẹ̀ láàárọ̀ yìí ni meeting òfòwò lẹ́ ń ṣe sọ̀rọ̀. pẹ̀lẹ́. gbogbo ẹ̀yin èèyàn mi àtọkùnrin àtọkùnrin. wọ́n ń clear fún ó ti yé yín wọ́n fẹ́ kan sí nǹkan lọ́wọ́ ẹ máa gbọ́. pàápàá ẹ̀yin obìnrin. àwọn obìnrin ń gbọ́. fẹ́ kí n mọ̀ pé olùgbàlà ìran Yorùbá. Jésù. Ọlọ́run gbé dìde ní ìsìn. Jésù ṣe yẹ kó rí bẹ́ẹ̀. olóyìnbó ń pè ní Messiah. Jésù. I can confirm it to you pé Mrs. Dupe. ó yé wa wọ́n ní kẹ́ wúkọ́ sílẹ̀ mẹ́ta ó kẹ́ẹ̀kan. obìnrin ni Ọlọ́run gbé dìde tó fẹ́ fi òpin sí gbogbo ìnira ìran Yorùbá. bẹ́ẹ̀ ni à ń gbọ́. so kò sí rọ́ńbẹ́ kò tọ́ ọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ ni. gbogbo àgbáyé ti mọ̀ pé Yorùbá ti dá dúró. Buhari mọ̀ pé Yorùbá dá dúró. Buhari mọ̀ pé yẹ parọ́ fún wa tẹ́yẹ́ kí lójókòó sí United Nations gbà yẹn ojoojúmọ́ mo lọ sí UN ẹ̀ ní gbádùn ẹ̀yin wèrè búkú sọ̀rọ̀. wọ́n lò ní àwọn òṣèlú wa àti àwọn aládé wa àwọn ìkànnì Yorùbá àwọn ni wọ́n ń lò sí wọn ní pé tí wọ́n bá lè ṣe sí tí wọ́n fi lè pa á lẹ́nu mọ́. so nítorí náà ẹ jẹ́ kó yé wa gbogbo abiyamọ tó bá wà ní ìnira ẹnikẹ́ni tó bá wà ní ìnira ẹnìkan ṣoṣo tí ìgbà yọ̀ sí yín ó ní arábìnrin Mrs. Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá ẹ gbárùkù tí o ẹ gbárùkù sí ní gbogbo ẹ̀yin tẹ́ wà láyé lẹ́ni tẹ́ wà láàyè ẹ rántí pé obìnrin ló bí yín o gbogbo ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá wa ẹ̀yin ọ̀rẹ́ wa ẹ̀yin ọmọ wa ọmọdé lágbàlagbà ẹ̀yin obìnrin ni Ọlọ́run gbé dìde ní ìsìn wa ẹ̀yin tó jẹ́ àṣẹ. wọ́n máa fi ń tàn wá jẹ nìyẹn ẹ̀yin abiyamọ ilẹ̀ fi ń tàn wá jẹ abiyamọ yẹn lẹ fi ń tàn wá jẹ ṣé Dúpẹ́ jẹ́ abiyamọ ló ń ṣe èpè burúkú ní ọmọ Yorùbá ṣé tó yẹ kó rí bẹ́ẹ̀ jẹ́ abiyamọ ó jẹ́ obìnrin dáadáa ló ń ṣe èpè burúkú ní ìran Yorùbá ẹ̀yin ò ṣe máa pe àdàbí kò ní ìdíkẹ́ ṣépè dóun lógun ló ń ṣi nímú èpè ò kì í ṣìyàn jà ṣùgbọ́n abiyamọ gidi ò kì í ṣépè tẹ bá ń gbọ́ Akíntóyè gba owó tẹ bó Sunday Igboho gba owó ẹ̀yin máa sọ pé àdàbí tí Sunday Igboho bá gba owó lọ́wọ́ olóṣèlú àdàbí tí Akíntóyè bá gba owó lọ́wọ́ olóṣèlú ẹ̀yin ò ṣe máa sọ àdàbí yẹn ẹ wá sọ̀rọ̀ abiyamọ nísìn ẹ wùwà abiyamọ síwájú ẹ̀yin ò wùwà abiyamọ síwájú abiyamọ ò lẹ́wà fi ń bẹ̀bẹ̀ nísìn ok ẹ̀yà gbọ́ yín o wọ́n á gbọ́ kọ̀mántò yín wọ́n á gbọ́ ọ̀fọ̀ yín ìbẹ́ tí ẹ ti wúkọ́ sílẹ̀ mẹ́ta ń kẹ́ wúkọ́ sílẹ̀ mẹ́ta ẹ ti wúkọ́ sílẹ̀ mẹ́ta ok ó yẹ wá pọ̀fọ̀ yín káwa wá gbọ́ ẹ wá lọ kọ̀mántò yẹn káwa máa wò yín ẹ tí mọ anything any damn thing ẹ tí mọ. iwájú báyìí òní Mrs. Dúpẹ́ Onítìrí Abíọ́lá ẹ jẹ́ kó ṣe àṣeyọrí ẹ tì lẹ́yìn ẹ̀yin abiyamọ ẹ dìde. àṣeyọrí wo ló tún kù tẹ́ni kó ṣe ẹ sọ pé ti gbalẹ̀ Yorùbá àṣeyọrí wo lẹ tún wọ́n wá káàkiri lẹ́yìn tẹ́ ti gba ilẹ̀ Yorùbá kí ló tún kù tẹ́ tún wá àṣeyọrí àbí tí èèyàn máa ń jẹun lékè mo yóò ni ẹlẹ́ ti gbalẹ̀ Yorùbá ok fine ilẹ̀ Yorùbá náà lásìpẹ́ afẹ́ ẹ̀dẹ̀ sọ́pẹ́ ti gbà fún wa ó yá ká máa lọ sí orílẹ̀-èdè wa ló kù. láti gbé ìjọba adélé ti Yorùbá wọlé. adélé. gbogbo àgbáyé ló ti ń retí o. ohun kan tó kù ni pé ká wọṣọ sí àwọn ọmọ ogun wa àwọn ọlọ́pàá wa àwọn aláàbò wa ká wọ aṣọ tó yẹ wọ́n sí wọn. kí gbogbo ayé dáhùn mọ̀ pé. àwọn aláàbò àwọn adélé ti di máníkùn bébí oníke bébí bùtíìkì
ẹ fẹ́ wọṣọ sí wọn lọ́rùn ẹ fẹ́ wọṣọ sí bèbí oníke lọ́rùn aláyín pípù yìí ẹ máa ń yọ gbóòmù àbúgógóró lẹ máa mú ni ọ̀rọ̀ yóò tí yé mi sọ̀rọ̀. àwọn aláàbò orílẹ̀-èdè Yorùbá àwọn ọlọ́pàá àwọn jagunjagun wa àwọn ni wọ́n bọ̀ síta lákọ̀ọ́kọ́ o láti wá ṣe aṣọ wọn a ní ìdòwò. a ní ìdí owó ẹnu gbẹ a ní ìdí owó ẹnu gbẹ a ní ìdí owó ẹnu gbẹ wọn nídìí owó mo ń bọ̀ ẹjẹ sún mẹ́yìn díẹ̀ ẹnu gbẹ o. kẹ́ni kọ̀ọ̀kan ẹgbẹ́ra ní ìsìn. àmọ́ ìtì àwọn ni pọ̀fọ̀ wọ́n bọ̀ síta lákọ̀ọ́kọ́ o máì pọ̀fọ̀ ẹnu gbẹ láti wá ṣe aṣọ wọn a ní ìdòwò. a ní ìdí kí olúkálùkù ẹnu gbẹ a ní ìdí owó ẹ ṣàánú ayé mo dúpẹ́ ẹ ṣàánú ayé àǹfààjẹ lílì ẹ fàánú ayé bàbá ọbọ black note black nylon ẹ ṣàánú wọn ẹnu gbẹ wọn ní ìdí owó bàbá ọbọ jẹ lílì tó yẹ kó rí bend tó yẹ kó rí bend àbọ̀ yẹ kó rí bàbá bend ló ṣe má ṣe báyìí ẹnu gbẹ wọn nídìí owó ẹ gbọ́ wọn láwọn nídìí owó kí ló dé tẹ̀yin ò gba ilẹ̀ Yorùbá jokes apart ẹ ti sọra yín di ẹlẹ́lẹ́yà mo ṣe ń fi ń ṣe yẹ̀yẹ́ kí ló dé tẹ̀ gba ilẹ̀ Yorùbá fún àwọn èèyàn ní ọ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ ní Dúpẹ́ mọ̀yàn ẹni Dúpẹ́ lówó ẹni sì là lówó ẹni wọ́n mọ̀yàn in a country tó máa fẹ́ gba country kì í ṣe tọwọ́ kọ́bọ̀ tẹ̀yìn dání máa fi gba country àwọn kan máa dìde ẹni Dúpẹ́ ti lọ sí 130 countries so the all 130 countries wọn ò lè help yín pẹ̀lú owó uniform olófò ní kí ni mo pè yín olófò yes I know wípé yóò kí n gba nation ní ọ̀fẹ́ but Dúpẹ́ ó wá pa irọ́ fún wa ó claim innocent mi ò lẹ́kẹ̀ẹ́ máa claim pé òun lòun mọ́ ó claim saint fún wa pé kí ni yẹn wọ́n gbowó ẹ̀ ń gbọ́mọ Yorùbá ẹ̀ ń gbowó lọ́wọ́ wọn Dúpẹ́ lè tó kọ́kọ́ sọ̀rọ̀ ní sí pé àwọn pé kọ́ lọ fi owó sómìnira account wọn náà tún bọ́ta pé ẹ nídìí owó kí lẹ nídìí owó fún tó bá yẹ pé owó yẹn ni bàbá Akíntóyè ń gbà bẹ́ẹ̀ ṣe sọ o lọ́wọ́ àwọn èèyàn láti máa fi bá ìrìn àjò Yorùbá nation yìí lọ tẹ́lẹ̀ bọ́ta tẹ́ wá takò tẹ́ against ẹ̀ pé ó ń gba owó Sunday Igboho ń gba owó ó ń gbowó sómìnira account òmìnira that same òmìnira account lẹ́yìn wá gbé kalẹ̀ lẹ́ni kó máa fowó sí àbí kí lẹ́ni kó máa fi sínú òmìnira account ṣé yẹ̀pẹ̀ ni ẹ ń ṣe bí wèrè náà ẹ ń ṣe bí olórí burúkú èmi bá tẹ̀lé yín o ẹni bá Akíntóyè ó ń gbowó ó ń gbowó ó ń gbowó ó ń gbowó for the past 4 years Ọlọ́run ṣe mama Debbie náà ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ ó láwọn orí bàbá Akíntóyè lọ gbá wọn lọ àwo ó padà sọ̀rọ̀ kóun ríṣẹ́ tí bàbá Akíntóyè ṣe okay ohun mi kí n tẹ̀lé yín ohun mi kí n join yín kí n bá yín ṣe if only ẹ ní gba owó lọ́wọ́ anybody then àmọ́ pé bàbá Akíntóyè ó ń jalè ni bàbá Akíntóyè ń béèrè owó ẹni ká má tẹ̀lé mọ́ ẹni ká tẹ̀lé Dúpẹ́ Onítìrì kí ló dé tẹ̀lé ká má fi tẹ̀lé bàbá Akíntóyè mọ́ ẹni ló lè ní bàbá Akíntóyè ó ń gba owó now that same owó ni Dúpẹ́ bàbá mi Ọlọ́run bá ń kẹ́ owó mi sùsù ó ní ayé là gbé ó ní má torí owó ọrọ̀ ayé tàbí anything lọ join ẹgbẹ́kẹ́gbẹ́ o ó ní tó bá fi Islam lẹ̀ tó bá torí owó tó lọ join Christianity ó ní rántí wípé èèyàn ló ń gbá ṣọ́ọ̀ṣì wọ́n ti wípé èèyàn ló ń rí ilẹ̀ ṣọ́ọ̀ṣì dànù kò sí lára àwọn olówó ni o ó tó bá fi Christianity lẹ̀ tó lọ join aláwo
torí owó ó ní rántí pé tó má ṣe awo tán èèyàn ló máa gbá ilẹ̀ ẹbẹ̀ èèyàn ló máa ru ilẹ̀ ẹbẹ̀ dànù ó dáláwo lòun náà gbẹ̀rẹ̀ onígbálẹ̀ kò ní lọ gbá ilé aláwo lòun ó ní kò ní ni ó tó bá wá fi aláwo lẹ̀ tó lọ́jọ́ yẹn mùsùlùmí ó ní rántí pé èèyàn ló ń fọ àgé àlùwàlá o èèyàn ló ń gbá mọ́ṣáláṣí torí pé kò ní ni torí aláwo ò ní lọ gbá mọ́ṣáláṣí kìrìsìtẹ́nì ò ní lọ gbá mọ́ṣáláṣí mùsùlùmí lòun náà tó bá wá kọ̀kọ́ torí owó o ò ní ṣe ẹ̀sìn kankan ó ní rántí pé àìmọye èèyàn pọ̀ nínú ayé tí wọn ò rówó jẹun ìyẹn ló dífá fún pé bàbá mi ní ayé là gbé wo gbogbo àdúgbò yìí bó ṣe gùn tó wo àwọn ilé lálálálálálálá yìí ó ní sọ fún mi mélòó ni òkóbó kọ́ lára àwọn ilé yìí I'm like òkóbó I don't get it bàbá mi ní ẹlòmíà ní torí pé ọmọ tóun bí pọ̀ ni ìyàwó tóun fẹ́ jẹ́ kóun níláárí olókóbó kò fẹ́yàwó kò bímọ kò ní girlfriend àna ẹ̀ ò kú kò náwó sí fámílì ìyàwó ó ní wá tọ́ka sí mi iye ilé tó kọ́ kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run ẹ wá láti wá jalè àti láti destroy ni lọ́ba kí tó bá ṣe ń bá lọ yẹn wọ́n ṣe ń bá lọ yẹn kẹ máa wá ṣe ní tùbínùbí òmìnira yẹn kò kí ń gba òmìnira lọ́fẹ̀ẹ́ kójú yín wá fa abára balẹ̀ kó wá rí i mú báwo lówó yìí ṣe ń lọ ọ̀nà wo lówó yìí ń gbà báwo la ṣe ń ṣe owó yìí báwo ni gbá báwo làwo kẹjọ mọ́ ṣùgbọ́n tó pé ìyá fẹ́ jalè ló ṣe fò bọ́ta ló ṣe ń pa irọ́ burúkú ẹ máa gbọ́ àyájọ́ ẹ máa gbọ́ ẹ máa lu kọ̀mántò. ẹ̀yin tẹ́ ẹ bá wà nílé ló wá jẹ́ 3,000 naira ẹ lọ san sínú òmìnira àkáǹtì ẹnì kọ̀ọ̀kan ẹ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ yẹn 3,000 naira péré gbogbo ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà kẹ́nì kọ̀ọ̀kan ẹ gbéra ní ìsìn kẹ́ bẹ̀rẹ̀ sí fi owó sínú àkáǹtì òmìnira. ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá wà nílé ẹ gbọ́dọ̀ lọ san 3,000 naira kọ̀mántò burúkú ṣe níbẹ̀rẹ̀ kìíní níbẹ̀rẹ̀ fẹ́sẹ̀ ẹ pé ẹ̀ẹ̀mẹ́ta ló wúkọ́ sí ó yá sí àfọ̀ṣẹ́ burúkú olúgbòhùn tó le ó yá ẹ dìde bẹ̀rẹ̀ san 3,000 gbogbo ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà pátá ẹ lọ san 3,000 naira sákàùntì ẹ gbọ́dọ̀ dìde báyìí ẹ jẹ́ ń súnmẹ́yìn fún yín díẹ̀. Wednesday tó bá ti rẹ́dì a jẹ́ pé olúkálùkù ẹ̀yin tẹ́ ẹ bá wà nílé ẹ máa gbọ́ bẹ́ẹ̀ dáadáa ó wá jẹ́ 3,000 naira ẹ lọ san sínú òmìnira àkáǹtì ẹnì kọ̀ọ̀kan ẹ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ yẹn 3,000 naira péré gbogbo ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà bẹ́ẹ̀ ni 3,000 naira kẹ́nì péré kọ̀ọ̀kan ẹ gbéra nísìn ẹ bẹ̀rẹ̀ sí fi owó sínú àkáǹtì ẹ bẹ̀rẹ̀ sí ní fún àfọ̀ṣẹ́ tó lágbára olúgbòhùn burúkú àgbéyànjú àti rèé ìṣòwò yẹn kíákíá ẹ gbéra nísìn ẹ bẹ̀rẹ̀ sí ní fi owó sínú àkáǹtì yẹn kíákíá báyìí ẹ dìde kíákíá àfọ̀ṣẹ́ tó ta ó ti kọ́ yá sí lẹ́ẹ̀mẹ́ta àfọ̀ṣẹ́ tó le ohun tá lẹ ń gbọ́ yẹn àfàjẹ̀lélẹ̀ ọmọ Fúlàní ohun ẹ̀lẹ́ ń gbọ́ yẹn wọ́n ti ké sáwọn bàbá wọn lé àfọ̀ṣẹ́ tó lágbára àwọn tí wọ́n ti rówó jẹun Nàìjíríà kọ́ gbéra nísìn àwọn ẹ máa pa wàtàwà náà búrọ́dù ẹja àǹtí mi kìnnìkan ẹ mọ bọ̀dá mi máa gbowó ẹ̀yẹn máa gbà lọ́wọ́ wọn káláwọn tó wà Nàìjíríà tó wà nínú pèsè ẹlẹ́lọ́mọ ogun tó pọ̀ ẹlẹ́lọ́mọ ogun tó pọ̀ 5 million káwá ní 3,000 yẹn káláwọn 1 million péré ló dá 3,000 yẹn ẹ̀ tẹ́ bá lọ sí school ẹ bá mi kọ iye tó jẹ́ sí comment section ẹ̀ tẹ́ bá lọ sí iléèwé ẹ bá mi kọ iye tó jẹ́ sí comment section sọ̀rọ̀. àdẹ̀fẹ́ kí gbogbo ẹ ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ yìí latest by Friday. Friday. Wednesday tó bá ti rẹ́dì. àfọ̀ṣẹ́. a jẹ́ pé ìjọba délé máa ṣẹlẹ̀ láìpẹ́ nìyẹn bẹ́ẹ̀ bá fẹ́ kó yá kíákíá. ojú ń kàn mí o ojú ń kàn mí sísẹ mo dúpẹ́ Ọlá Onítìrí Abíọ́lá. ẹ máa gbọ́ o. ojú ò kàn yín tó o so mo fẹ́ mọ̀
tó ń sọ ni pé a ò gbọ́dọ̀ tọrọ jẹ lọ́wọ́ ẹnì kankan kí wọ́n má bàa ṣèrègùn lé wa lórí. A ò ní lọ yáwó lọ́wọ́ ẹnì kankan. Àwa tá wà nínú ìgbèkùn yẹn àwa la máa dá owó yẹn kó fi wà ní àkọọ́lẹ̀ pé àwa la gbé ìjọba àdìdẹ a ò yáwó ṣe. Tá a bá ti yáwó ẹni tá a yáwó yóò máa retí èsì yóò máa retí èrè tiẹ̀ yóò sì máa gbé wa sí condition pé tíjọba bá délẹ̀ o nǹkan báyìí ló ń fẹ́ àti lórí gbèsè nìyẹn o. ẹni tó ń ṣe wọn ò fẹ́ yáwó irọ́ ńláńlá because owó tàwọn eléyìí kò lè lọ court sàkámàjẹ ni sàkámàjẹ sàká kò sí ìlú tó dá dúró without the support of àwọn kan àwọn other countries or else ìlú yẹn ò ní move forward. ṣé wọn bẹ ń tẹ̀ ṣe òmìnira yẹn lẹ́jọ́ wọn Yorùbá èyí lẹ́wọ́n gba Yorùbá nation ọ̀pọ̀ èèyàn kì í gbàlù yes ọ̀pọ̀ èèyàn tó sọ pé kì í gbàlù yẹn irú ọ̀pọ̀ èèyàn tó kì í gbàlù tó ń jó yẹn onílù ẹ̀ ń bẹ lábẹ́ omi ayé Gídíónì mélòó lọ àwọn Gídíónì tán àwọn tó Gídíónì kó lọ gbà ìlú wọn ọ̀pọ̀ lóòótọ́ ṣùgbọ́n Gídíónì wà ń bẹ gẹ́gẹ́ bí mẹsáyà Elédùmarè ọba tó láyé tó lọ́run wọ́n wà lẹ́yìn Gídíónì Elédùmarè inú Bible as God of Bible ó wà lẹ́yìn Gídíónì bẹ́ẹ̀ ni ẹ wá rántí pé láyé ìgbà àwọn Gídíónì èèyàn mélòó ló wà ní gbogbo àgbáyé ń gbà yẹn táyà gbogbo àgbáyé mélòó ni wọ́n ṣe bí àwọn tó gbá gbogbo àgbáyé gan bí àwọn gbà yẹn bí àwọn tó Nàìjíríà nìkan technology ò sí láyé Gídíónì o ọ̀nà bàbílíkà Bible tí Bible balẹ̀ tí wà ń gbà yẹn ni ayé ìgbà bàtẹ́ adé ẹja náà ń wọ̀ o kò sẹ́ni tó ń gun mọ́tò nínú wọn o àwọn fáàmù tí wọ́n ń ṣe nǹkan ẹnu wọn nìkan ni wọ́n ń ṣe kò ṣe nísì tí wọ́n import and export yìí ìyá ìfẹ́ sí 130 countries kí ló mú bọ̀ mbẹ̀ sọ̀rọ̀. àní lè bá jiyàn mọ́ nítorí náà ẹ jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan kó fi 3,000 naira sínú àkáǹtì òmìnira àwọn tó ju líǹkì ẹ̀ sí níbàyò ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora. ju líǹkì. náà méjì ẹnì kọ̀ọ̀kan. ẹ̀yin ará diaspora. £2. £2. kó sínú àpò òmìnira ní kíákíá. kíákíá ní àfọ̀ṣẹ́. ẹjọ́ tó lé ọlọ́run mọ́ fìfàlẹ̀ ẹ̀mí jàfara. ó ti yá sí. àpò òmìnira lẹ́ẹ̀sán sí o. mi ò náà yẹ sọ́dọ̀ àkáǹtì mi o. àpò òmìnira náà ló yé wa. owó òmìnira lélẹ́yìí o owó òmìnira Yorùbá 2022 inú àkáǹtì wọn ni ká ẹ fi owó sí o mo bẹ̀ yín mo rọ̀ yín o ẹ ṣe nǹkan mo dúpẹ́. àmọ́ ìlọ ó dárúkọ kí n bí sí. etí èsì yóò wọlé tí èrè tiẹ̀ yóò sì mọ gbé wá sí condition. ẹ gbé àkáǹtì méjì ẹni sùúrù. nǹkan báyìí ló ń fẹ́ àti lórí gbèsè nìyẹn o àní lè bá jiyàn mọ́ nítorí náà ẹ jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan kó fi 3,000 naira sínú àkáǹtì òmìnira màá tọ́jú líǹkì ẹ̀ sí níbàyò ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora náà méjì ẹnì kọ̀ọ̀kan £2 per head ẹ kó sínú àpò òmìnira ní kíákíá ẹjọ́ nítorí ọlọ́run mọ́ fìfàlẹ̀ ẹ̀mí jàfara àpò òmìnira lẹ́ẹ̀sán sí o mi ò náà yẹ sọ́dọ̀ àkáǹtì mi o eléyìí yàtọ̀ sí owó ọgbà Èdùmàrè o owó mi. ṣe gbọ́ eléyìí yàtọ̀ sí owó ọgbà Èdùmàrè another account wà tó ń jẹ́ ọgbà Èdùmàrè àwọn people yìí ti cash out aláì wọ́n ti rán àwọn èèyàn ti tẹ̀ eléyìí yàtọ̀ sí owó ọgbà Èdùmàrè wọ́n tún gbowó fẹ́ Èdùmàrè ọgbà Èdùmàrè wọ́n ti rún táwọn èèyàn ti tẹ̀ owó ọgbà Èdùmàrè ẹ tún gbowó fẹ́ Èdùmàrè ọ̀rọ̀ yín ti yé mi Dúpẹ́ máa cash out lọ ó ti wẹ́ṣẹ́ bísàbísà àfàjẹ́ lílì ó ti wẹ́ṣẹ́ bísàbísà ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ó ti wẹ́ṣẹ́ bísàbísà ẹ máa cash out lọ ayé ń yẹ yín kó má lọ padà yẹ́lẹ̀ fún yín torí ìṣẹ̀dá àwọn tẹ́ ń fìyà jẹ tẹ́ ń gbowó lọ́wọ́ wọn tẹ́ ń rìpù àwọn aráàlú òyìnbó pọ́n méjì àpò tó £2 $2 ó di gbogbo alójọ máa jà so àwọn ará Nàìjíríà gan tún lójú lówó ju £2 $2 1,400 lèyìn mélòó ló wà ní òyìnbó ẹ jí wọ ẹṣẹ ẹ máa cash out lọ àwọn sòsò yìí wọ́n á san dọjọ́ ọkú wọn ẹ máa cash out lọ.